àṣeyọrí Tinubu ló mú kí àwọn gómìnà ẹgbẹ́ alátakò darapọ̀ mọ́ APC. Ayédàtiwa. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwa ti ṣe sàǹdákátà fún àwọn èèyàn ìpínlẹ̀ rẹ̀ lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí lórí ìfẹ́ tí wọ́n ní sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àti àtìlẹ́yìn wọn fún ààrẹ orílẹ̀-èdè yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Gómìnà Ayédàtiwa ló sọ eléyìí di mímọ̀ nígbà tó ń ṣàbẹ̀wò sí Òkè-Àgbè tí ṣe olúùlú ìjọba ìbílẹ̀ Ìwọ̀-oòrùn Àkókò níbi tí àwọn adarí ẹ̀sìn, ọba ìlú, àwọn ẹgbẹ́ òṣèlú APC àti àwọn lámẹ̀tọ́ ti gbàlejò rẹ̀. Ó ní àṣeyọrí tí ààrẹ Tinubu ti ṣe ní ọdún méjì ìṣèjọba rẹ̀ kì í ṣe kèrèmí rárá. Òun ló sì fà á tí àwọn gómìnà ẹgbẹ́ alátakò ṣe ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ tí a wà yìí. Ó jẹ́ kó di mímọ̀ pé púpọ̀ nínú àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ APC. Bákan náà ló ní ọ̀pọ̀ nínú àwọn tó dipò mú ní ọ́fíìsì ìjọba ìpínlẹ̀ Ondo ló jẹ́ ọmọ ẹgbẹ́ APC. Nígbà tó ń sọ̀rọ̀, ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn aráàlú fún àtìlẹ́yìn wọn tí kò lẹ́gbẹ́. Ó ní ọ̀pọ̀ èèyàn ló máa ń sọ pé àwọn olóṣèlú ò mọ̀ọ́re, ṣùgbọ́n òun yàtọ̀ nínú wọn, nítorí náà ló ń ṣe wá dúpẹ́ oore tí wọ́n ṣe fóun. Bákan náà ló tún jẹ́ kó di mímọ̀ pé ààrẹ Tinubu ni òun yóò gbárùkù tì nínú ìdìbò àpapọ̀ ọdún 2027.